Ẹjọ́. Àti mix kìíní ẹ̀ up. No, àti mix ẹ̀ up. Ọmọ màmá tó ń fún mi ní tó wà nínú picture tí mo fi hàn yìí. Ọmọ màmá tó ń láwọn fà lé mi lọ́wọ́. Ó ní mo máa ń béèrè. Ọkàn bẹ̀rẹ̀ díẹ̀ ni. Ara rẹ ti gbádùn. Ara rẹ ti yá. Sindara. Jẹ́wọ́ mọ̀ pé ara rẹ ti yá. Yes, sir. Ṣùgbọ́n ìbò ló sọ̀rọ̀. Mo kí wẹ́ o, mo ń ké, mo kọ́ nílé, mo ń ké, mo kálejò, mo ń ké, ààrẹ ìkànnì bàbá ìkànnì fọ̀rọ̀ tẹ sọ gbẹ̀yìn ààrẹ ti yá ṣé ẹ lè nírú mi lọ́mọ kẹsàn pé kí n máa bọ̀ kí n máa tọ́jú relé. Don't do that, please. Hey! Sindara. Move the camera. Sindara. Come on. Sindara to my right. Má ṣe jẹ́ kọ̀rọ̀ mi sú ẹ. Kò máa gbà wọ́n ṣé ó ń bínú sí mi. Ṣé mo pọ́n yìí fún oúnjẹ látàrọ? Wọ́n ṣe wà nísìn oríṣiríṣi ọ̀nà wọ́n máa fi ń reject nǹkan. Oh, okay. Wọ́n try láti sọ fún yín pàwọn ti yín. Ah, okay. Oh, that's good. All right. So mi mọ̀ pé tí o ní má bínú ṣọgbọ́n. Sorry. Gbọ́ tèmi. Tó bá ní láíláí ò lè jẹ́ kí n lọ. Ó tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ. Torí ìwọ lọ́lọ́run lò fún mi láti jẹ́ èèyàn padà. Lẹ́yìn ìgbà tí mo sọ̀rọ̀ àmì di ìdàkúdà nítorí ìfẹ́. Mi ò lè láíláí kọ ọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Torí mi ò fẹ́ jẹ́ aláìmoore. Àmọ́ tó bá wò dáadáa wá rí pé kò ń ṣe ẹjọ́ Sànmí. Sànmí bó ṣe wà yìí ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àwa méjèèjì nífẹ̀ẹ́ ara wa gidi gan kódà ó ju ti kéèyàn múlẹ̀ lọ. Gbọ́ tèmi, inú mi á dùn, ayọ̀ mi á kún, tí o bá lè gbà kémi àti Sànmí ká tẹ̀síwájú nínú ìrìn àjò ìfẹ́ wa. Àmọ́ tí o bá gbà, mi ò lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Nǹkan tó bá ní kí n ṣe, òun ni màá ṣe. Torí mo rí ẹ gẹ́gẹ́ bí Ọlọ́run mi kékeré. Olúwa gbọ́ tèmi. It's your call. The ball is in your court. Whatever you want me to do, whatever it is you want me to do, I'll do it.